Fọ́nrán tí mo mú wá fún wa yìí nípa àwọn ọmọ tí àwọn ológun gbà sílẹ̀ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́ oríire local government tí a gbọ́ ìròyìn ayọ̀ ní àná pé wọ́n ti gba ìtúsílẹ̀ a kú oríire mú kí wa ní ìkànnì Resource TV àná Ọlọ́run ní fi wá sílẹ̀ a kú wíkẹ́ndì o a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayé lórúkọ Jésù wíkẹ́ndì yìí ó máa tù wá lára lórúkọ Jésù. Kí ni mo rí tí mo mú wá fún wa gómìnà Seyi Makinde wọ́n ti wá bẹ̀ wọ́n wò ní ilé ìwòsàn ní ọgbà àwọn ológun ní ilé ìwòsàn ọgbà àwọn ológun wọ́n ti wá bẹ̀ àwọn ènìyàn wọ̀nyẹn wọ́n ti wá bẹ̀ wọ́n wò àwọn olùkọ́ àwọn ọmọ iléèwé màá fọwọ́n sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó gómìnà ní kọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn náà wọ́n wá ṣe àbẹ̀wò sí wọn máa rí lóríṣiríṣi bá ṣe máa mú wá fún wa àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ bí wọ́n ṣe gba àwọn ènìyàn wọn yẹn sílẹ̀ nínú igbó lójú iná pẹ̀lú àwọn Boko Haram àwọn afẹ̀míṣòfò tí wọ́n kó àwọn ọmọ wọ̀nyí sábẹ́ bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ikọ̀ àwọn ológun lóríṣiríṣi ti ìbílẹ̀ ni ti àwọn ìjọba ni bá ṣe fọwọ́sowọ́pọ̀ tí wọ́n gba àwọn ènìyàn yẹn sílẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá bá mi share ẹ jẹ́ kó lọ dáadáa kí àwọn ènìyàn kí wọ́n lè mọ update nípa àwọn tí Ọlọ́run kó yọ nínú ewu àwọn bandits ẹ bá ṣe ń ṣe ẹ lórúkọ Jésù àná Ọlọ́run ní fi wá sílẹ̀ a ò ní sọnù ẹbí wọn ní sọnù wọn ní jí wa gbé o ẹ ṣeun ó yá lókè lọ. What's the principle? Sorry, sir. I'm the government's person of the graduate. Not the Sorry, sir. Come, let me give you space. Thank you. Come ọ̀gágun Major General Chinedu Ineve tó jẹ́ adarí ikọ̀ tó lọ dojúkọ àwọn ajínigbé nínú igbó Èsìẹ̀lẹ̀ níbi tí wọ́n ti dóòlà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ wọn lẹ̀ ń wò lójúwòrán yìí o gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ọ̀gágun Chinedu òun ló jẹ́ adarí ikọ̀ ọmọ ológun tó wà nílùú Ìbàdàn tí solúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì kó àwọn akọgun sòdí láti oríṣiríṣi ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti lọ gbógun ti àwọn ajínigbé ọ̀hún ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé ìgbà àkọ́kọ́ kọ́ leléyìí tí Major General Chinedu Ineve yóò darí irú ikọ̀ adójúkọ àwọn ajínigbé wọ́n lóun gangan ló darí ikọ̀ tó gbógun ti àwọn ajínigbé tó wáyé nínú igbó Bàbá Ṣàngó nípínlẹ̀ Kwara láìpẹ́ yìí o níbi tí wọ́n ti náwó gá àwọn ajínigbé tí wọ́n sì tún pa lára wọn dànù ìròyìn ní Major General Chinedu Ineve ó ní ó lo àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ààrẹ àtàwọn ológun yòókù láti rí i pé wọ́n náwó gan gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn ajínigbé ọ̀hún wọ́n ní wọ́n ṣàwárí àwọn bàbá wọn ìyá wọn ìyàwó wọn àtàwọn ọmọ ajínigbé náà nílùú Kano ìlú Katsina ìlú Kaduna Bauchi àtàwọn ìlú yòókù tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé wọn lẹ́yìn náà ni wọ́n ṣe fọ́nrán fídíò tí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn ajínigbé ọ̀hún pé tí ẹ bá tún ṣe ìkankan lọ́sẹ̀ nínú àwọn tó wà nígbèkùn yín àwọn ó pa gbogbo àwọn mọ̀lẹ́bí yín run pátápátá wọ́n ní eléyìí ló dẹ́rù bà wọ́n o tí wọ́n sì fi jáwọ́ nínú àkọlù eléyìí tí wọ́n ń ṣe sáwọn tó wà nígbèkùn wọn nípa inú igbó ọbọ òun ló jẹ́ káwọn mọ̀ pé gbogbo àwọn táwọn bá ti pàdé lágbègbè ọ̀hún ara àwọn ajínigbé ni eléyìí ló jẹ́ kí wọ́n máa mú wọn balẹ̀ níkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn òun ni wọ́n ti sá kúrò níbi tán kó àwọn tí wọ́n jí gbé ọ̀hún pamọ́ sí kó tó di pé ọwọ́ bà wọ́n àmọ́ ṣá ń ṣe làwọn kan tó ń ké sáwọn iléeṣẹ́ ológun pé àfi táwọn bá rí fọ́nrán fídíò bí wọ́n ṣe dojú ìjà kọ àwọn ajínigbé ọ̀hún káwọn tó nígbàgbọ́ pé ń ṣe ni wọ́n fìjà pẹ́ẹ́ta bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ni àwọn ò mọ̀ fi àwọn àkọsílẹ̀ àti ìròyìn lórí báwọn ṣe gba àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀ síta níkọ̀ọ̀kan èjèèjì ohun tó dájú tí iléeṣẹ́ ológun fi síta lákòókò yìí ni pé
àwọn ti rẹ́yìn àwọn ẹṣin òkọkú ọ̀hún táwọn sì ti fi pápẹ́ òfin gbé àwọn eléyìí tọ́wọ́ bà. Bákan náà ni àwọn onímọ̀ nípa ètò ààbò ní ó yẹ ká mọ gbóríyìn fún iléeṣẹ́ ológun ni o. All members of armed forces and security forces, once you are deployed, do not wait for any order from anybody to shoot any bandit or any terrorist. I want to make that very loud and clear. Anybody who refuses to shoot or kill any bandit or terrorist in the name of is waiting for an order, we will treat you like a bandit. The federal government, the state government, the local government, and indeed Nigerians' taxpayers' money is what is used to buy these equipments. And they are bought so that you can take down anybody who is trying to cause mayhem wherever he is. So it is your responsibility to ensure that you take him down, not to allow him to take you down. pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò Ìdẹ. orí ọpẹ́ wa yóò mọ̀ tún lọ sọ́dọ̀ olórí àwọn DSS, yóò mọ̀ lọ sọ́dọ̀ Chief of Army Staff, yóò sì máa lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù. Gbogbo wọn pátá la ó máa dúpẹ́ ọpẹ́ àkàtàn èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi dínà ìgbèje. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ Chief wa olóyè Àdìsá Májàsọ́lá Ìbú Owó bàbá Dámilọ́lá bàbá Michael bàbá Yomide. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo kànjẹ̀kànjẹ̀ takuntakun gbẹ̀gbẹ̀ràn gbáǹkọ́gbì gbágídárì àràmàǹdìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan lùkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun gbogbo wa là ń kọ̀tàn. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Orí ayé àwọn fọ́nrán láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Àwọn kan ló kọ̀tàn lánàá, àwọn kan kọ tòní. Àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wá gbádá òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá wọ́n fira wọ́n wé àwọn tó jẹ lánàá. Àrí Ọ̀nà Kakanfò tó jẹ lánàá Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni dandan ni wọ́n wá gbádá. Bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́ orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n. Olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun. Ẹ̀yin náà ti dolóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran. Kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbà yìí? Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Predpashin have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Wọ́n ní ẹja yan ọfà káyan òǹtàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀ pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ dèdèrìn oníṣùgọ́mù ló ń jẹ́ àti sùn ẹ̀gbẹ̀ àti dèdèrìn
ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. ọ̀bọ lágídò ni bàbá tó bí wọn lọ́mọ. jàǹbá ń tà fún jàǹbára yé lételèté yé ètè tẹ́ ń dá ojọ yẹra yín. wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls. àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa pàǹyà sinimá adúpẹ́ pé sinimá wa ó jáde ire. adúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò. òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò. Sanyade bàbá àwọn aṣọ orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtòríire local government abárawa dúpẹ́ nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́ gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́. iṣẹ́ tí gbogbo wa ṣe òun láàrin yìí. oníkálùkù ń kọ̀tàn aláwọn tó kọ̀tàn tí wọ́n ṣètánú aláwọn tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọn tí wọ́n kọ̀tàn. bẹ́ẹ̀ mi bá fẹ́ jagun mi ò ní lo dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ́bẹ̀ tá a fi jọ parapọ̀ tá a pàmọ̀ pọ̀. bẹ́yìn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá. adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá porogodo. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìdìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò ó bọ́. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porogodo. a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ. adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ máa pẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ. jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yìn náà lẹ́ padà foríko. àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàáká ìtójọ́dọ̀gbọ́n yóò ti yé wọn. ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ẹ̀gbọ́n ó dàbọ̀ yẹn àbúrò. All right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ogbomoso kú oríire o. Àwọn military don lie. Congratulations, sir. Thank you, Nigerian police. Thank you. Welcome. This is Ogbomoso Focus TV. Oríta Taki Ogbomoso la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations, Nigeria. Ogbomoso kú oríire o. The rescue. Oríta Taki Ogbomoso ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Taki Ogbomoso ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Ogbomoso ló ti darí o. Àwọn èèyàn wa ń dunnú sọ́yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sí tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Taki. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their boss that just passed now. Oríta Taki Ogbomoso ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. A kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè. A kú oríire ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really happy. Ogbomoso can now sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí Taki sí o. Say congratulations to them. Olúwa ṣeun ẹ gbà tó fojú ra àwọn ọmọ yìí àsátùn rí wọn ẹ wo mọ́tò wọn ẹni o
káyà dìbò ló kù ká dìbò ló kù o ìjọba ti padà ṣe ń tọ́ yóò ṣe báyìí yìí ní ṣe ọgbọ́n ọmọ dìbò lọ́dún yìí tó àbá dìbò wàhálà ni yìí ní ṣe tó ẹ ṣe ẹ mọ̀mọ́ ṣe olúwo ṣe o àánú la rí gbà o. Bye bye o olúwo ṣe o dàbọ̀ my daddy ẹ ṣe níbi mọ́tò táwọn ọmọ wà nù. Ẹ wá dúró nǹkan tán kó lọ nù gbó ọlọ́run mọ̀ ṣe. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àtàlẹ́jọ́ fídíò yìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí mo gbàdúrà àní rí aburú mọ́ ní orílẹ̀-èdè yìí ní gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá àti gbogbo ìpínlẹ̀ pátápátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti gba àwọn ènìyàn wọ̀nyí sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a yìn ọlọ́run lógo fún àṣeyọrí ńlá èyí tí ó fún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ẹ ṣeun gbogbo apáta a ò ní sọnù ẹbí wa ò ní sọnù wọn ò ní jí wa gbé o ètò ayé wa ò ní dojúrú. Ẹ jọ̀ọ́ yín tẹ̀ tí subscribe ẹ bá subscribe sí Only Jesus TV ẹ jọ̀ọ́ subscribe button yẹn wà nísàlẹ̀ ẹ gbọ́wọ́lé ẹ̀yin náà wà lára àwọn tó encourage wa nìyẹn láti tún máa wá. Ẹ jọ̀ọ́ bá share fídíò yìí bẹ́ ṣe ń ṣe wọ́n máa share ayere ayọ̀ ìdùnnú ìbùkún àṣeyọrí ìgbéga kan àwa náà nínú oṣù yìí láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.